Africa Content TV. Hello. Báwo ni ìwà dáadáa? Wọ́n bá mi tó sí àwọn àbí. Ẹ̀lẹ́ bá yẹ. Aláàbí ọmọ àti àbá pàdé rẹ̀. Oh yeah, yeah. Àpẹ́kọ́lìtì lálábàádò alákùnkọ sí gbogbo bàbí wà bí ẹ̀ta tó bá fún yanjú ọ̀rọ̀ wọ́n máa fún yanjú ọ̀rọ̀ ẹ̀ kí ni máa fà á já kí ni máa gbó fà. Ẹ̀yin náà ni àjọ ìlànà gbà yẹn. Ẹ̀rọ náà. Ẹ̀kọ́jọ́ ẹ̀ náà mo bọ̀ Ayinla náà ni Ayinla ló ti ń bọ̀ ní àárọ̀. Ayinla náà mo ti bọ̀ ní àárọ̀. Mo wá jẹ́ wọn nìkan jọ yẹn. Ṣáàmù ìṣèlérè ti Jésù ọmọ Ọlọ́run. Nígbà àwọn olùgbà àwọn èèyàn ò lè kọ́. Kí ẹ̀jẹ̀ rẹ̀ yàn kankan pẹ̀lú ẹ̀wọ̀n nìkan ní àárọ̀ kùtùkùtù Ọlọ́run wà pẹ̀lú ọlọ́run wà pẹ̀lú lóògùn náà kí ló máa lọ lóògùn náà wà táwọn fún mi tí wà tó ju bẹ́ẹ̀ lọ láṣẹ lọ́wọ́ gbogbo tó rò kó nílé wà délé wà ju bẹ́ẹ̀ lọ ọ̀tá wà ní rí ẹgbẹ́ ṣe wọ́n lè rí ẹgbẹ́ ṣubú tó bá ti ń náwó sí báyìí á máa dún ní tó bá ti ń náwó àwọn máa rí lóògùn náà ọbí àdúgbò ti lè báyìí àfi jèrè àwọn ọmọ tí ọlọ́run gbogbo àwọn tó ń tẹ̀lé gbogbo yóò kẹlẹ́ máa lọ. Tó kété bá dàgbà ọmọ ẹ̀ ẹ̀ báwa wàá rí mi pa. Agbọ́dọ̀ bìsà a máa gba àṣà bàbá máa bìsà ẹ̀jọ̀ ta ló dá àṣà bàbá lọ́wọ́ àká nọ́mbà bàbá ká bìsà. God bless you. Ṣé first bank ní àbíbí first bank ọlọ́run ní àkọ́kọ́. Àwọn àgbà olúwa ní first bank ọlọ́run ló ti pẹ́. Ó wà bẹ́ẹ̀. Ó yà pé nọ́mbà. Zazu iná alágbàdo lọ́dọ̀ general Fuji. Bá pàdé ògbó ìgbà nọ́mbà ògbó. Ògo àtògo. Okay, ṣé nọ́mbà ni ẹ ti wọlé wọn. Kì í ní ọdún láti àdúgbò abúlẹ̀gbà mẹ́rin ní ìsàmú àpò bá pàdé ògbó ìgbà nọ́mbà ògbó. Ògo àtògo. Nọ́mbà wọn. Okay, ṣé nọ́mbà ni ẹ ti wọlé wọn.
kì í ní ọdún bá ní àdúgbò abúlẹ̀gbà mẹ́rin ní ìlú.